Mo máa gbọ́ seriously. Ẹ ṣe yín tù. Ẹ sọ kì í sọ fún mi. Kì í sọ fún mi. Ìdẹ̀ tí yín bá ń bẹ̀rẹ̀. Ẹ sọ 2 sentences. Mo ti sọ ọ́. Power on. Ìdẹ̀. Bluetooth mode. God bless you. Ẹ sọ̀rọ̀ mi. Any guidance? Kò sí much náà, Daddy. Full everything about Yoruba Nation. But to be pleased, Rally sọ̀rọ̀ highly in favour of Yoruba. Ẹ má gbé law bọ́, ẹ bá rẹ̀ fẹ́ fi law sí, law tó bá favour wa gẹ́gẹ́ bí client ní kẹ́ni. Ìgbé náà sí. Ẹ jẹ́ ilé fi sí. Yes, I see. There's a lot in my life. You said you are Okay. Ẹ jẹ́ àkọ́ anthem. Mi ti mọ̀ pé Scared. our anthem. Put your phone on silent. Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wò wá lọ́wọ́lọ́wọ́. Ọmọlúkà yín rèé gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé o. Ànífẹ́ lomi ìṣe mí, èmi gangan lèmi. Mo kí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ọkọ. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé nínú ìrìnkèrindò wa lórí bí ìran Yorùbá yóò ṣe bọ́ lóko ẹrú bá ti dúró gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira. Òun náà ni a bá wá sí ọ̀dọ̀ bàbá wa akíkanjú ọ̀kan gbòógì lára àwọn ọmọ Yorùbá tí wọ́n jẹ́ gẹ́gẹ́ bí adarí fún àwọn ẹgbẹ́ ìlànà ọmọ Oòduà ní ìpínlẹ̀ Ondo. Amòfin ni wọ́n, àgbà ọ̀jẹ̀dẹ̀ ni wọ́n nínú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tí a bá sọ nípa àwọn tí wọ́n mójútó bí ó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá. Ẹ wá ṣe ìrànlọ́wọ́ fún wa kẹ́ bá wa pín ètò yìí. Bí a ṣe ṣe ètò ní tí a fẹ́ ṣe lónìí, a máa fi àyè sílẹ̀ fún yín láti pè wọlé láti béèrè ìbéèrè kan tàbí kejì lọ́wọ́ àwọn bàbá wa torí pé ibi àgbà ni àti ń bí láti máa ń bá àgbà. Ẹ jẹ́ ká wá lọ sí ojú ọjà gangan láti lè mọ bí ó ṣe ń lọ. A kí yín bàbá wa, ẹ bá wa dárúkọ yín. Gbogbo àwọn ọmọ Yorùbá pátápátá wọ́n fẹ́ mọ̀ yín. Ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń wò yín lọ́wọ́lọ́wọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá pàtàkì ọmọ Yorùbá rere. Power off. Èmi ni bàbá Ọlá Tars Ọmọjọlá.
Mo wà ní ìlú Àkúrẹ́ níbi tí a sì ń bójútó bí ó ṣe dára fún gbogbo àwa tí à ń ja ìjà òmìnira àti ìtúsílẹ̀ ọmọ Yorùbá tí a fẹ́ bà orílẹ̀-èdè tiwa kúrò ní abẹ́ amúnisìn Yoruba Nation tá a fẹ́ báyìí tí ò ní di ọ̀la. Ẹ ṣé bàbá wa. Ǹjẹ́ ẹ lè sọ díẹ̀ fún wa nípa iṣẹ́ tí ẹ yàn láàyò àti bí ẹ ṣe ilé ìwé gbogbo tí ẹ lọ àti iṣẹ́ tí ẹ yàn láàyò tí ẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ní ọjọ́ òní yìí mo jẹ́ lọ́ọ̀yà tí wọ́n pè ní agbẹjọ́rò tàbí amòfin. Síwájú ìgbà yìí mo ti ṣe iṣẹ́ agbófinró fẹ̀yìntì fún ọdún díẹ̀ sẹ́yìn. Mo dé ipò amúgbálẹ́gbẹ̀ẹ́ commissioner assistant commissioner of police. Kó tó di pé wá di lọ́ọ̀yà. Tó yẹ pé mo wá lọ kẹ́kọ̀ọ́ lọ́ọ̀yà kí n lè ṣiṣẹ́ fún ìrànlọ́wọ́ àwọn tí ìyà ń jẹ pàápàá ní àyíká àti agbègbè wa. Mo tún jẹ́ ọmọlẹ́yìn Kristi. Mo ń fi ẹ̀rù Olúwa ìtọ́sọ́nà òtítọ́ mo ń fi ṣe ohun gbogbo tí ẹ bá ń ṣe. Àwọn tí ó bá gbé ẹjọ́ wá àwọn mìíràn pàápàá tí tọkọtaya fẹ́ fira sílẹ̀ a máa tọ́ wọn sọ́nà á gbàdúrà fún wọn wípé láìsí nítorí ọ̀rọ̀ àgbèrè tàbí panṣágà kò yẹ kí tọkọtaya kọra sílẹ̀. A ò kàn ń tìtorí owó ṣiṣẹ́, à ń ṣiṣẹ́ nítorí Ọlọ́run. Ṣeun bàbá mi. A sì ń gba àwọn tí wọ́n ti ń fìyà jẹ à ń gbà wọ́n sílẹ̀, àwọn ọmọ òrukàn à ń gbà wọ́n sílẹ̀, àwọn arúgbó à ń gbà wọ́n sílẹ̀, àwọn tí ó jẹ́ wípé wọ́n ṣèṣì ṣe nǹkan tí ó lòdì sí èyí tí ìjọba fẹ́ tí ó ṣe pé wọ́n mọ̀ọ́mọ̀ ṣe à ń gbà wọ́n sílẹ̀. Ṣeun bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín. Bàbá mi, a fẹ́ kí ẹ bá wa sọ ojú wo lẹ fi rí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́, gbogbo ìpànìyàn lọ́tún ìpànìyàn lósì, ìfipábánilòpọ̀, dídá ẹran jẹko àwọn Fúlàní àti gbogbo ìgbésẹ̀ bí nǹkan ṣe le koko láàrin ìlú lásìkò yìí. Ẹ bá wa fojú inú wò, báwo lẹ ṣe rí eléyìí sí bàbá mi? Àwọn ìhùwàsí àti ìṣe tó pani lẹ́kún òun ni à ń rí ní orílẹ̀-èdè yìí láti ọdún díẹ̀ sẹ́yìn, pàápàá láti ọdún tó kọjá ọdún 2021 di wákàtí yìí kò dáa rárá. Ní ìgbà tí a fi ń dàgbà lẹ́yìn a jẹ́ ọmọ ilé ìwé, èèyàn lè kórè oko kó gbé sílẹ̀ kó ṣà òkúta tì í pé wọ́n mọ̀ pé òkúta kan pá nǹkan òkúta méjì pọ́n méjì kó sì máa lọ ní tiẹ̀ kó padà tó kò lọ máa ṣiṣẹ́. Yóò jẹ́ wípé àwọn tó bá ní ìfẹ́ sí àti ra ohun tí ó kó sílẹ̀ tó bá débẹ̀ á ṣírò owó, á dẹ̀ kó síbẹ̀, á gbé tó fẹ́ gbé, á sì kó tó fẹ́ gbé láì fúnra ẹ̀ fi èlì sí i. Tó bá bá olóko àti tó bá ọlọ́jà ni ọlọ́jà lè fi èlì sí fún, kò ní fúnra ẹ̀ fi èlì sí fúnra ẹ̀. Èyí tó bá fúnra ẹ̀ fi èlì sí ó wà pé ó ti jalè. Ní ìgbà náà tí mọ́tò bá ṣèṣì dànù tó pààyàn tàbí kí àlùkùkù kọlù yàn tó kú, ẹni tó bá kọ́ débẹ̀ kálẹ̀ ló sá lọ, ẹni tó bá kọ́ débẹ̀ ajá ewé á fi bò ó, tàbí kó tú ìró aṣọ ẹ̀ tàbí kó bọ́ agbádá ẹ̀ kó fi bò ó kó wá lọ sí ọ̀dọ̀ àwọn agbófinró. Ṣùgbọ́n nísinsìnyí mọ́tò apààyàn, mọ́tò mi àti wọ́n á tẹ̀
ẹni tí wọ́n ti yẹ pààyàn pàápàá tó ní kó ń lo àgọ́ ọlọ́pàá kó tó tilẹ̀ padà wọ́n á bò mọ́lẹ̀ wọ́n á pa. Kò sí òfin mọ́ wọn ò tẹ̀lé ìlànà tí òfin là sílẹ̀ àti pé òfin tó lẹ̀ pàápàá àwọn èèyàn nítorí pé kò dúró dáadáa ó bà gẹ́gẹ́ nítorí pé kò dúró lórí ẹsẹ̀ òtítọ́ àti òdodo àwọn ènìyàn wọ́n ń takò wọ́n hùwà òdì ìpànìyàn ó ti pọ̀ nígboro ìfipábánilò ó ti pọ̀ nígboro pàápàá ní ìpínlẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Yorùbá yìí ní ilẹ̀ káàárọ̀ oòjíire ní àwọn ọmọ Oòduà àwọn àtọ̀húnrìnwá pàápàá àwọn Fúlàní nítorí pé ọ̀gá wọn ló wà ní olórí ìjọba orílẹ̀-èdè wọ́n gbà pé gbogbo wọn ni wọ́n wà ní ibẹ̀ wọ́n dé oko olóko wọ́n fi màlúù jẹ gbogbo oko run nígbà tí oko bá yẹ kán kórè wọ́n máa wọ oko bíi pé àwọn náà gbìdè wọ́n máa fà á tu màlúù á máa jẹ iṣu ewùrà èsúrú àlọ̀ ká máa sọ ilá ewébẹ̀ àgbàdo kò sí èyí tí àgbẹ̀ rí mú lóko padà sílé mọ́ ìyẹn mú báyìí ní ìpínlẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ilẹ̀ káàárọ̀ oòjíire ìyẹn mú nítorí pé àwọn wọ̀nyí wọ́n tó kó jẹ́ pé ẹ̀wà àti oúnjẹ wọn nìkan oúnjẹ tó bá kó wá látọ̀hún nìkan ló fẹ́ máa tà fún wa wọ́n sì ń mú àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin wọ́n mú wọn wọ́n ń gba owó gọbíà lọ́wọ́ wọn ò gbọ́jú mílíọ̀nù lọ nítorí pé àwọn olórí wọn tí wọ́n ti ń ṣe jàǹbá fún àwa orílẹ̀-èdè owó tó ń jí mílíọ̀nù náà ń jí so àwọn náà mílíọ̀nù náà ń gbà tá a bá gbéyàn wọ́n bá àwọn ọmọge wọ́n fokó bà wọ́n jẹ́ wọ́n bá ìyàwó ilé wọ́n fà wọ́n nídìí ya wọ́n bá àwọn arúgbó wọ́n fà wọ́n nídìí ya wọn ò mọ ẹnìkan sọ́tọ̀ bẹ́ẹ̀ ni wọn ò mọ obìnrin kan sọ́tọ̀ tí wọ́n fọ́ kàn ọmọ ọdún pàápàá wọ́n ń bàjẹ́. ẹ ṣeun bàbá mi ẹ ṣe láì dé kan pẹ̀lú gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá tẹ̀ ń wò wá lọ́wọ́lọ́wọ́ bàbá wa agbẹjọ́rò Ọlá Ọmọjọlá àwọn ni ẹ̀ ń bá sọ̀rọ̀ tí ẹ̀ ń rí tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bàbá a fẹ́ kí ẹ ṣe àlàyé fún wa àwọn ọmọ Yorùbá lókè òkun àti àwa kan ní ilẹ̀ Yorùbá ń bí a sọ pé àkókò tó ilé tó lọ ó yẹ ká dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ilẹ̀ olómìnira bàbá kí lẹ rí sí eléyìí ṣé ohun tó tọ́ lábẹ́ òfin ni àbí báwo lẹ ṣe rí sí gẹ́gẹ́ bí amòfin. ní òfin àgbáyé àti òfin ìbílẹ̀ ẹ̀yà Áfíríkà ẹ̀yà èèyàn dúdú tí Nàìjíríà pàápàá tí wọ́n fi ọwọ́ sí pé kò sí nǹkan tó lòdì sí òfin ìjọba pé a jà fún ẹ̀tọ́ àti tó lórí ẹsẹ̀ wa ẹni tí ó bá wà lóko ẹrú àsìkò máa ń wà tí ìsinrú gbọ́dọ̀ dópin àwọn ọmọ Ísírẹ́lì àwọn ìran Ábúráhámù tí wọ́n lò ó lé ní ọgọ́rin ọdún ní ilẹ̀ Íjíbítì oúnjẹ náà wá lọ ìyàn ló lé wọn lọ ìgbà tí ó tó tí Fáráò tí ò mọ Jósẹ́fù mọ́ tó wà lórí oyè wọ́n fi wọ́n ṣẹrú ìgbà tí àsìkò tó fún wọn wọ́n gbàṣẹ láti padà sílé kan wà lórí òmìnira ara wọn ìgbà tó jẹ́ pé wọ́n fọlé òun bẹ Fáráò tí ò gbọ́ tí èṣù kò sí lọ́kàn ó lé wọn dé òkun pupa wọ́n sì gba òkun kọjá ṣùgbọ́n àwọn Fáráò tó gun ẹ̀ wọ́n rìn sínú òkun àwọn wọ̀nyí àwọn ẹgbẹ́ òṣèlú méjì tí ó wà ní orílẹ̀-èdè tí wọ́n ń jìjàdù
ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò sí èyí tí ó fi ọ̀rọ̀ àlàáfíà Yorùbá sí ìgbà wọn. A wá rí i pé kò sí ẹni tó lè ran Yorùbá lọ́wọ́ láì sí pé Yorùbá ran ara wọn lọ́wọ́. Kò sí bí wọ́n ti ṣe lè ran ara wọn lọ́wọ́ ní orílẹ̀-èdè tí a wà ní Nàìjíríà yìí. Àwọn orílẹ̀-èdè àgbáyé tí ó jẹ́ wípé wọ́n wà ní òmìnira tí ò tó ilẹ̀ Yorùbá, tí ò tó àwọn káàárọ̀ òjíire, tí ò tó wa, wọ́n wà ní òmìnira ara wọn. Ghana ò ju àwọn Yorùbá lọ, Nàìjíríà ò tó àwọn Yorùbá, Sierra Leone ò tó àwọn Yorùbá, káwọn sọ Gambia tí kò ju Ondo State. Tí àwa ọmọ Yorùbá dáadáa, àwọn ọmọ Oòduà, tí a mọ̀ wípé a lè ṣe ohun tí ó tọ́, a lè ṣe ohun tó yẹ, pàápàá àwọn àbúrò wa, àwọn ọmọ wa tí wọ́n wà ní òkè òkun, tí wọ́n rí bí àwọn tọ̀hún ti ń ṣe, tí wọ́n sì rí ipa táwọn náà ń sà, ipa tí wọ́n ń kó láti rí kó dáa fún orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè India, orílẹ̀-èdè Japan, orílẹ̀-èdè Britain, orílẹ̀-èdè France. Wọ́n náà gbà pé kí ló dé tí àwọn ò lè wálé ká wà ní àlàáfíà pẹ̀lú àwọn òbí wọn? Kí ló dé tí àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn àbúrò jẹ́ pé wọ́n á lọ sí oko láti wá oúnjẹ jẹ́ kó kú wọn lọ́ máa rù padà? Wọ́n á gbà wípé ó yẹ ká yé gbómi lákaná, ká dàgúnná, ká dádúró, ká lè ṣiṣẹ́ fún òmìnira wa. Ẹ ṣeun bàbá mi. Láìdé kan pẹ̀lú ẹ jẹ́ ká sáré lọ ní kọ́mọ́kọ́mọ́ sí ọ̀rọ̀ olóyè Sunday ọmọ Adéyẹmọ. A rí i pé ní nǹkan bí oṣù bíi 6-7 sẹ́yìn, wọ́n kọlu inú ilé arákùnrin yìí tí wọ́n pa èèyàn níbẹ̀, tí wọ́n bà gbogbo dúkìá ẹ̀ jẹ́. Lẹ́yìn náà ni àwọn orílẹ̀-èdè Benin ni wọ́n mú un sí ọ̀dọ̀ wọn, tí wọ́n sì sọ pé wọn ò rí ẹ̀sùn kankan sí lẹ́sẹ̀, ṣùgbọ́n wọ́n fi agbára ìjọba wọn tì í mọ́ àhámọ́ ọ̀dọ̀ wọn. Kí lẹ rí sí eléyìí? Ṣé ohun tó tọ́ ni àbí kì í ṣe ohun tó tọ́? Tí ó bá tọ́, kí làmọ̀ràn yín fún àwọn ìjọba orílẹ̀-èdè Benin? Ohun tí ó ṣẹlẹ̀ sí arákùnrin wa, ọmọ ìyá wa, àbúrò wa, aṣíwájú wa, Sunday Adéníyì ọmọ Adéyẹmọ Ìgbòho, ohun tí ó ṣẹlẹ̀ sí Ìgbòho òrìṣà, ohun tó ṣẹlẹ̀ sí kò yẹ kó ṣẹlẹ̀ rárá. Ìwà arúfin ọ̀daràn ni wọ́n kò sí. Ní ìgbà tí ó jẹ́ wípé ó fi ń lọ káàkiri tó ń polongo òmìnira Yorùbá, self-determination, kò sí ibi tó ti pàtẹ ariwo tó ń pa tí ẹnìkan kán lápá, débi tí ẹnìkan kán lẹ́sẹ̀, mọ́tò ò kọlura, alùpùpù ò pa èèyàn, kẹ̀kẹ́ ò dànù, kò sẹ́ni tó farapa. Kí ni ẹ̀ṣẹ̀ tí wọ́n á ṣẹ̀ ju wípé wọ́n fẹ́ kí a kó lóko ẹrú, ká kó ní oko amúnisìn? Ẹ̀ṣẹ̀ ò jù yẹn lọ. Ẹni tí ó bá ń wá, wọ́n ní ká máa wá àlàáfíà ká sì máa lépa rẹ̀. Àlàáfíà ni Sunday Ìgbòho fẹ́ fún àwọn ènìyàn rẹ̀, àwa ènìyàn rẹ̀. Pàápàá arákùnrin ọmọ ìyá ẹ̀ tí ó jẹ́ dókítà tí ó wá láti òkèèrè wá dáko. Ibi iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa. Wọ́n lẹ́yìn tí ò ṣiṣẹ́ ajalè, ẹni tí ò sì fẹ́ jalè, tí ó sì ń fẹ́, kì í ṣe owó kéékèèké tí a ń dá níbí nítorí pé àwọn ò fi ṣiṣẹ́ àgbẹ̀, kì í ṣe òun náà ń dá ní òkè òkun. Òun sì wá dá oko irú tí òkè òkun sílẹ̀ nílé. Wọ́n ṣàbí ẹni ṣa ẹran, wọ́n so mọ́gi, wọ́n sì pa nípakúpa. Ìyẹn ni Sunday rí, ló wà pé ilé ò dáa, kò tọ́ súnà. Àwa ọmọ Yorùbá a ti bẹ̀rẹ̀ ìjà ìgbára síwájú October
ogúnjọ́ October 2020 tí Sunday fi wá tó fi dé agbàmọ́ra akíkanjú ló jẹ́ ara wa ni bẹ́ẹ̀ni ara kì í sá fún ara bẹ́ẹ̀ni lẹ́yìn tí wọ́n ti wá kà mọ́lé lóru lọ́nà òfin ẹ̀mí ẹ̀ lé wọn lọ́wọ́ tí Ọlọ́run kó yọ tó sá lọ tí wọ́n sì tún wá mú ní ibi tó ti fẹ́ wọ ọkọ̀ bàálù lọ sí ilẹ̀ Jámánì tí òbíṣẹ́ àtìkó tí wọ́n ti wọlé lọ́hùn kí ló tún dé tí wọ́n tún wà lọ lé lọ́wọ́ tí yóò sí níbẹ̀ tó ń lọ ba ilé jẹ́ wọ́n tún lọ ń ba bẹ̀ jẹ́ wọ́n tún pààyàn ń bẹ̀ ìwà ọ̀daràn nígbà kò dùn mọ́ Ọlọ́run nínú kò sì dùn mọ́ ènìyàn nínú mi rò pé àwọn tó ṣe pàápàá mi rò pé á dùn mọ́ wọn nínú torí pé èṣù ló yá wọn lò kò sì yẹ kó rí bẹ́ẹ̀ àwọn lẹ́rù ká a sókè bẹ́ẹ̀ ni àlàáfíà wa ní Sunday fẹ́ nítorí ìyẹn ló ń jẹ́ kí bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí ó fi ru ẹrù Sunday Adéyẹmọ tó rù sórí ló fi ọjọ́ kò tí pé dandan àfi tó bá fi ilẹ̀ pé ìgbà tá a bá fi ilẹ̀ ìjọba Benin òbí tí yẹn bá ṣe àṣìṣe tó bá ní pé òun ṣe àṣìṣe àtúnṣe ṣeé ṣe ó yẹ kí ìjọba Benin kan ti ṣe àtúnṣe ìgbà tó sì kọ̀ láti ṣe àtúnṣe ó dàbí pé ìyàwó le bíi ti Fáráò ìparun ló dẹ̀gbẹ̀ yìí Fáráò bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyí. Ẹ ṣeun bàbá mi àgbà ojú yín dà lórí àlàyé tẹ́ ẹ ṣe yìí a fẹ́ kẹ́ bá wa mẹ́nu bà ṣókí lórí ọ̀nà tá a lè gbà tí ọ̀rọ̀ ilẹ̀ olómìnira Oòduà yìí tá fi tètè bọ́ sí wa lọ́wọ́. Ẹ ṣe púpọ̀ ọ̀nà ẹ̀ náà láti wà báyìí a ti ń polongo à ń fi yé gbogbo àgbáyé a ti ń fi yé ara wa pàápàá àwọn olóṣèlú wa ní kó dẹ̀ pé kò yé wọn àwọn ọ̀jọ̀gbọ́n wa àwọn ọ̀mọ̀wé wa kò yé wọn wá nítorí pé ẹni tí wọ́n ń wò tó ń wòran ni wọ́n àwọn àgbà Yorùbá tí wọ́n wà ní Afẹ́nifẹ́re wọ́n náà fẹ́ kàn tún àtúntò kàn ṣe àtúntò restructuring lédè òyìnbó a ti wà lórí restructuring ó ti lé lógún ọdún a ti wà lórí restructuring ó lé lógún ọdún náà dẹ̀ rí kankan restructure gbé jáde nínú ẹ̀ ní ìgbà ẹ máa sọ̀rọ̀ ẹ kú ọ̀. ní ìgbà tí president Nàìjíríà tó fẹ́ campaign lọ́dún kẹjọ àbọ̀dún keje nítorí pípa wá bá wọn wọ́n sọ pé ṣé wàá ṣe àtúntò tó bá wọlé ó lóun á ṣe àtúntò ó yan kọmitì lábẹ́ àkóso gómìnà Kaduna El-Rufai kọmitì yẹn ṣiṣẹ́ ṣùgbọ́n èsì iṣẹ́ wọn a ò rí ká ní èsì iṣẹ́ tí El-Rufai ṣe tá a bá dàpọ̀ mọ́ confam tí wọ́n ṣe ń gbà yẹn Jonathan ṣe ní 2014 tó kó pọ̀ àtúntò ìbá ṣe é ṣe ṣùgbọ́n nítorí pé ọ̀rọ̀ ẹ̀tàn àti ìṣìnà àti ìkùnà òun ni ó wà ní ọwọ́ àwọn tó wà ní ìjọba wọn ò ṣu sí ọ̀rọ̀ náà tẹ́ ẹ bá ṣàkíyèsí pé ní ọdún tó kọjá ọdún 2021 ṣàṣà ni gómìnà Òkè Ọya tí ó sọ wípé àwọn náà wọ́n fẹ́ ṣe àtúntò gbogbo wọn ló sọ pé wọ́n fẹ́ ṣe restructuring nítorí pé wọ́n fẹ́ da restructuring tí àwọn àgbà Yorùbá ń béèrè fún wọ́n fẹ́ dá sí yẹ̀yẹ́ now wọ́n wá ń sọ wípé tó bá di ìbò tí ó ń bọ̀ ní 2023 tá a bá dì í pé ìgbà yẹn ni wọ́n máa ṣe ìjọba tó bá wọlé àwa ṣe restructuring tádé ò bọ̀ ká fi oúnjẹ sí ẹnu pápá ẹran káwa máa wà ó yẹ kí àwọn Yorùbá
àwọn Yorùbá jẹ́ àwọn tí ó lọ́gbọ́n dáadáa. Ọlọ́run dá Yorùbá pé ọ̀jọ̀gbọ́n ni wọ́n, ọlọ́gbọ́n ni wọ́n, amòye ni wọ́n. Ṣùgbọ́n àwọn ọ̀mọ̀wé wa, àwọn tí a lè pè ní àwọn tó mọ afẹ́, àwọn tí a lè pè ní elite lédè òyìnbó, àwọn tó ti ṣe foreign secretary retire, ṣe director retire, ṣe tó ti jẹ́ ọ̀gá ní ibi iṣẹ́ ńláńlá, iṣẹ́ ara ẹni àti iṣẹ́ ìjọba tí wọ́n ti fẹ̀yìntì, àti àwọn tí ó jẹ́ pé à ń dìbò fún láti dìbò fún, tí ó jẹ́ pé ìbò wa ni wọ́n ń jẹ báyìí, bóyá gẹ́gẹ́ bí senator tàbí house of reps tàbí house of assembly tàbí gómìnà, wọ́n kọ̀yìn sí wa. Bí ìjà tá a sì ń jà fún òmìnira fún gbogbo wa, bá gba orílẹ̀-èdè Yorùbá lẹ́gbẹ̀ẹ́ Yoruba Nation, tá a bá gbà á ò ní lé wọn jáde, wọ́n máa wà pẹ̀lú wa. Tí ìpànìyàn ò ní sí mọ́, ìfipábánilò kò ní sí mọ́, ìmúnilẹ́rú kò ní sí mọ́, ká ṣiṣẹ́ láìrówó iṣẹ́ wa ṣe gbà kò ní sí mọ́, ká ṣiṣẹ́ ńlá gbowó kékeré kò ní sí mọ́. Tó jẹ́ pé ìlọsíwájú á wà, ìlú á tòrò, ìfọ̀kànbalẹ̀ á wà, gbogbo wa la fẹ́ wà ńbẹ̀. Ṣùgbọ́n àwọn wọ̀nyí wọ́n rí ọ̀nà ìṣìnà nítorí pé wọn ò rí ìmọ́lẹ̀ nínú ìjà tá à ń jà. Ẹ ṣeun bàbá. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè gangan nìyẹn. Ǹjẹ́ ìdánilójú wà yìí pé a máa rí Yorùbá Nation gbà? Ọlọ́run ti fi ọwọ́ sí pé a ó rí gbà, Ọlọ́run ti fún wa. Tí ọ̀rọ̀ náà dé sí i, ó ti dé ìtẹ́yà lè pè ní intellectual and legal level. Pé a ní dìbò mọ́, àìní dìbò wa kì í ṣe pé a máa kó ìbọn kókókó, bẹ́ẹ̀ kọ́. Gẹ́gẹ́ bí àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ ọkọ Yorùbá tó wà ní ìlú Gẹ̀ẹ́sì, UK, Yoruba Nation, London tó wà ní UK, wọ́n ṣe sọ pé wọ́n máa gbé ìjọba lọ sí ilé ẹjọ́. So ilé ẹjọ́ ni a máa gbé ìjọba lọ. Kì í ṣe bí àwọn ṣe ń wò ó ni ayé ń wò ó. Èyí tá a rí bí ilẹ̀ ń bí ohun tó ń ṣẹlẹ̀ ní ìbùdó yìí. Ṣebí ní ìgbà bí ọgbọ̀n ọdún sẹ́yìn, Soviet Union ló wà. Bẹ́ẹ̀ni, kò sí Soviet Union mọ́ báyìí láti wọ́n ti pín wẹ́lẹ́wẹ́lẹ́. Bẹ́ẹ̀ kò ti wà láàyè òmìnira ẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun bàbá mi. Wà láàyè òmìnira ẹ̀. Nítorí òwò lè pa wá pọ̀. Bẹ́ẹ̀ni. Nítorí àkókò wa, ipò wo ni ẹ wá dìmú láàrin ìjàǹgbara ọmọ Yorùbá yìí nípínlẹ̀ Ondo? Ipò wo lẹ dìmú? Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ibi àgbàlá máa ń bá àgbà. Bẹ́ẹ̀ni. Àyè aṣíwájú ni mo wà ní ọ̀rọ̀ ìjàǹgbara ní ilẹ̀ nípínlẹ̀ Ondo. A ti fún mi ní àǹfààní àti ààyè láti kó àwọn fún ìdarí rere, láti gba ẹ̀tọ́ wa, fún àlàáfíà gbogbo àwọn ọmọ Yorùbá lọ́kùnrin lóbìnrin, láti Ìgbọ́kọ̀dá dé Ìrèlè, Àkúrẹ́ dé Àkókó, dé Aláwa pẹ̀lú Àkókó Ẹ̀gbó, Aláwa pẹ̀lú Kogi, Aláwa pẹ̀lú Èkìtì, Aláwa pẹ̀lú Ọ̀ṣun. Tiwa ni láti bójútó gbogbo ẹ̀, lábẹ́ ìlànà ọmọ Oòduà fún Yorùbá Nation. Ẹ ṣeun bàbá mi. Lábẹ́ àkóso bàbá wa Professor Banji Akintoye àti bàbá wa Professor bàbá wa igbákejì alànà Professor Wálé Adéníran. Ẹ ṣeun bàbá mi. Kí wá lámọ̀ràn yín fún gbogbo àwọn ọmọ
Yorùbá tó wà nípínlẹ̀ Ondo tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ìlànà ọmọ Oòduà láti ṣiṣẹ́ fún òmìnira ìran Yorùbá ẹ gbà wọ́n nímọ̀ràn ká parí ètò. Ìmọ̀ràn mi sí àwọn ọmọ ìyá mi ní ìpínlẹ̀ Ondo, àwọn ẹlẹgbẹ́ mi, àwọn àbúrò mi, àwọn ọmọ lọ́kùnrin lóbìnrin ni wípé ká fìmọ̀ ṣọ̀kan, ká gbárùkù ti ìpolongo àti àlàyé láti máa ṣàlàyé láti ojúlé nítorí pé mo rí pé àìyé àti àìmọ̀ òun ni àìsàn ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe àwọn ènìyàn wa kì í ṣe pé wọn ò ṣe lòdì sí ìjàngbara self-determination Yorùbá nation wọn ò ṣe lòdì sí ṣùgbọ́n kò yé wọn tó wọn ò mọ̀ bó ṣe kàn ṣe a ó fi yé wọn. ẹ ṣeun bàbá mi nípa ilé tí ẹ sọ yìí ẹ ti mẹ́nuba díẹ̀ nípa ọ̀rọ̀ awareness nìyẹn o kí lẹ rí sí awareness tá a pè ní grassroots awareness ìyẹn ìpolongo láti ìlú láti ilé láti ojúlé sójúlé ǹjẹ́ ẹ lérò ìpele lè ṣe àǹfààní fún iṣẹ́ tí a ń gbé lọ́wọ́ yìí. Ibi tí iṣẹ́ náà tó forí sọ gan-an nìyẹn láti ojúlé dójúlé a lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ ti ń lọ láti ìletò dé ìletò láti ìjọba dé ìjọba tí ẹ ń polongo okun àti agbára Ọlọ́run máa fi kú fún yín ní àṣẹ Ìdùmarè ní wọ́pọ̀ ikú ní wọ́pọ̀ ẹ̀jẹ̀ iṣẹ́ gbogbo wa là ń ṣe gbogbo wa gbọ́dọ̀ pawọ́ pọ̀ ká ṣiṣẹ́ ire fún ìtúsílẹ̀ wa kí àwọn tó wà lórí ipò ká lè mọ̀ wípé kò sí bó ṣe pẹ́ akúlòlò àpè bàbá àtìwé náà sì tó báyìí kí akúlòlò wa kó pè bàbá. tó fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ iṣẹ́ òmìnira ìran Yorùbá lábẹ́ ìlànà ọmọ Oòduà ẹ wá fi nọ́mbà tán lè máa pè yín sí ẹ fi síta bóyá lókè òkun lẹ́yìn wà tẹ́jọ́ ọmọ ìpínlẹ̀ Ondo tẹ́dẹ̀ fẹ́ kún bàbá lọ́wọ́ láti ṣiṣẹ́ torí àwọn náà ti mú iṣẹ́ yìí lọ́kùnkúndùn nọ́mbà tó máa fi síta yìí ẹ mú gègé yẹn mú gbogbo ẹ̀ kẹ́ kọ sílẹ̀ àwọn lẹ́ máa kàn sí tẹ́ bá níṣẹ́ kan tẹ́ fẹ́ kàn ṣe ẹ má rò pé wọ́n jẹ́ àgbàlagbà kókókó lára ọ̀tá lé àwọn sì ti gbà láti ṣiṣẹ́ wọ́n sì ń ṣe iṣẹ́ náà lójú méjèèjì bàbá ẹ pè nọ́mbà tí wọ́n lè máa pè yín sí. nọ́mbà tí mo fẹ́ pè yìí á wà ní ṣíṣí ilẹ̀ láti ọ̀la lọ 090 821 88 212 ẹ pè lẹ́ẹ̀kan sí 090 821 88 212 tó bó ṣe rí òun lẹ gbọ́ yẹn o ẹ̀yin tí ẹ bá fẹ́ kàn sí bàbá wa bóyá ẹ fẹ́ gba àmọ̀ràn kan lọ́wọ́ wọn tàbí kejì tàbí ẹ tí ẹ fẹ́ darapọ̀ láti kópa nínú iṣẹ́ bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú bóyá inú yín dẹ̀ ń dùn bó ṣe ń pa ìran Yorùbá bó ṣe ń fìyà ń jẹ wá bọ́mọ ẹlẹ́ran wa ṣe ń wà bó ṣe ń jẹ egun tọ́mọ aláṣọ wa tó ń lo àkísà bóyá inú tí yín dẹ̀ wá dùn sí o tó ó kù sọ́wọ́ gbogbo wa ó kù sọ́wọ́ yín ó kù sọ́wọ́ mi ẹ ṣe àdúpẹ́ Olúwaṣeun Arówólò àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin tí ẹ ń fi ọ̀rọ̀ ìkíni ránṣẹ́ sí bàbá gbogbo yín la dúpẹ́ lọ́wọ́ ẹ̀ bàbá mi ẹ wá bá wa gba gbogbo ọmọ Yorùbá ní àmọ̀ràn pàápàá jùlọ gbogbo ìlànà ọmọ Oòduà àti gbogbo ẹgbẹ́ tó kù káàkiri àgbáyé kì í ṣe l'Ondo State nìkan ọ̀rọ̀ Yorùbá là ń sọ yìí ẹ gba gbogbo wọn ní àmọ̀ràn ká lè kásẹ̀ ètò ńlẹ̀. gẹ́gẹ́ bí aṣíwájú wa alànà fúnra ẹ̀ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè bó ṣe sọ fún wa láti ìbẹ̀rẹ̀ wá tó sì tí ń sọ di ọ̀la ẹ má bá ẹnikẹ́ni jà bẹ́ẹ̀ ni ẹ má bá ẹnikẹ́ni jà ẹ má bá Gàmbàrí jà ẹ má bá Hausa jà ẹ má bá Ìgbò jà ìjà ọpọlọ ìjà ọgbọ́n ìjà òye òun ni Yorùbá fẹ́ jà lásìkò yìí èyí tí ó bá máa le jù ní ìjà wa a ó lọ sí ilé ẹjọ́ a ó gbé ìjọba lọ ilé ẹjọ́ kán lè ṣe èyí tó tọ́ kán lè ṣe èyí tó yẹ nítorí pé a mọ̀ pé kì í ṣojú bọ̀rọ̀ a máa fi gbọ́ ọmọ lọ́wọ́ ẹ̀kúrọ́ ẹni tí ó bá máa mú oyin inú àpáta ẹnu àáké ẹ̀ ó gbọ́dọ̀ mú tí àáké wa àwọn jẹ́ lẹ́nu mímú a ó bára wa sọ ìjìnlẹ̀ ọ̀rọ̀ a ó bá ara ṣe àpérò tí ó péye
a ó pera sí àjọ tó ní ìrònúpìwàdà láti ṣe èyí tó tọ́. Ní ibi gbogbo tí ẹ bá ti wà tẹ́ ẹ ń ṣiṣẹ́, ẹ ṣiṣẹ́ yín lójú iṣẹ́, ẹ ṣiṣẹ́ dáadáa, ẹ ṣiṣẹ́ tó gbayì, ẹ ṣiṣẹ́ tí a móríyá fún àwọn tẹ́ ẹ ń bá ṣiṣẹ́. Iṣẹ́ ara yín ẹ ṣe kẹ́ lu àlùyọ, nítorí wípé àwa tí a fẹ́ gba òmìnira yìí a ń ṣọ̀lẹ, a ń ṣerú, a fẹ́ ṣiṣẹ́ Olúwa, a fẹ́ ṣe àṣeyọrí, à ń fẹ́ kí àwọn ọmọ wa kàn dàgbà sí òmìnira. A ò fẹ́ kí ẹnikẹ́ni wà ní ipò ẹrú, a ò fẹ́ kí ẹnikẹ́ni wà ní ipò ìmúsìn. À ń fẹ́ kí a dúró lórí ẹsẹ̀ wa, kí a máa bá àwọn orílẹ̀-èdè tí ó ti ṣáájú wa jà ìjàkadì àṣeyọrí ní orílẹ̀-èdè àgbáyé. À ń fẹ́ kọ́ mọ̀ pé àwa Yorùbá náà àti dé, pé àwọn ọmọ Oòduà àti dé, àwọn ọmọ káàárọ̀ òjíire àti dé. A ò sí nípò ẹ̀yìn, aṣíwájú ni wá. A sì fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n wà ní òkè òkun, pàápàá ní Gẹ̀ẹ́sì, àwọn tó wà ní UK, àwọn tó wà ní Europe, àwọn tó wà ní Amẹ́ríkà, àwọn tó wà ní India, àwọn tó wà ní Australia, àwọn tó wà ní China, àwọn tó wà ní Japan, àwọn tó wà ní Croatia, níbi gbogbo tí wọ́n wà, àtàwọn tó wà ní South Africa. Ẹ hu ìwà ọmọ akọ, ẹ hu ìwà ọmọlúwàbí, ẹ ṣe èyí tó tọ́, ẹ ṣe èyí tó yẹ. A dúpẹ́ àtìlẹ́yìn tẹ́ ń fún alànà Yorùbá land, Professor Banji Akintoye àti igbákejì alànà Professor Wálé Adéníran. A dúpẹ́, àwa náà à ń retí yín. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣeun. Tó a ní rí ju báyìí lọ. Ọmọlúkà yín náà rí lẹ́ẹ̀kan sí i. A dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ ti wà pẹ̀lú wa látàárọ̀. Arákùnrin wa Ṣáta, ìbéèrè tẹ́ béèrè kì í ṣe tá a lè dáhùn lórí afẹ́fẹ́. Ó ń béèrè pé ẹ má jẹ́ ká sọ, kì í ṣe lẹ́yìn ètò ẹ kàn sí wa, a máa dá yín lóhùn nípa ìbéèrè tẹ́ béèrè yẹn, kì í ṣe tá a lè máa sọ lórí afẹ́fẹ́ ni. A dúpẹ́ lọ́wọ́ wa lẹ́ẹ̀kan sí i. Lágbára Ọlọ́run, lógo Ọlọ́run, ilẹ̀ Yorùbá ó máa gbé gbogbo wa. Yoruba Nation now. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ẹ ṣeun, a dúpẹ́ o. Ẹ jẹ́ ká tún pàdé gẹ́gẹ́ bí a ti máa ń pàdé. Ẹ ṣeun.